Aláròyé máa wí o. èyí lohun tíjọba ṣe fáwọn méje tí wọ́n dojú ìjà kọ òṣìṣẹ́ àjọ lawma lẹ́kọ̀ọ́. 5 lára afurasí ọ̀daràn kan tí wọ́n dojú ìjà kọ àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbálẹ̀ kódọ̀tí ìyẹn Lagos State Waste Management Authority lawma nílùú Èkó tí wọ́n sì ṣe wọ́n léṣe níjọba ìpínlẹ̀ Èkó ti fojú wọn balẹ̀-ẹjọ́ àkànṣe kan nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn méje náà ni Ọlámilékan Abdullahi ẹni ọdún 21, Hakeem Ọlámilékan ẹni ọdún 24, Frank Tom ẹni ọdún 25, Shakiru Jamiu ẹni 20 ọdún, Emmanuel Abiodun ẹni ọdún 39, Ọlárẹ̀wájú Òyìnwálé ẹni ọdún 35 àti Taiwo Yusuf ẹni 30 ọdún. Àwọn afurasí ọ̀daràn wọ̀nyí ni wọ́n sọ wípé ṣe ni wọ́n dojú ìjà kọ àwọn òṣìṣẹ́ àjọ náà lágbègbè mọ́ṣáláṣí Jímọ̀ kan tó wà ní àárín gbùngbùn Èkó ìyẹn Lagos Island nípínlẹ̀ Èkó lásìkò táwọn òṣìṣẹ́ àjọ náà ń lọ káàkiri agbègbè náà lọ́jọ́ 8 oṣù yìí láti fọwọ́ òfin mú àwọn alétílápá gbogbo tí wọ́n ń dálẹ̀ nù síbi gbogbo tíjọba ìpínlẹ̀ Èkó lòdì sí. Ṣe ni wọ́n dojú ìjà kọ wọn tí wọ́n sì ṣe àwọn kan léṣe gidi lásìkò ìkọlùkọgbà náà. Lópin ohun gbogbo, ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó padà tẹ̀ wọ́n sì fojú wọn balẹ̀-ẹjọ́ àkànṣe kan nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó báyìí. Ẹ̀sùn 5 ni wọ́n fi kàn wọ́n. Àwọn ẹ̀sùn náà ni wípé wọ́n ń dalẹ̀ nù síbi tíjọba ìpínlẹ̀ Èkó lòdì sí, èyí tó sì lè di ojú ibi tí àgbàrá òjò lè gbà kọjá tó lè fa ìjàmbá omíyalé láàrin ìlú. Lẹ́yìn tí wọ́n ka àwọn ẹ̀sùn náà sí wọn létí tán, adájọ́ gba béèlì ẹnìkọ̀ọ̀kan wọn pẹ̀lú 200 náírà àti onídùúró 2 tí wọ́n lórúkọ láàrin ìlú. Bákan náà ló pàṣẹ pé kí wọ́n lọ dá gbogbo wọn padà sínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri nípínlẹ̀ Èkó títí di àsìkò tí kálukú wọn máa fi rí ohun tó máa fi gba béèlì ara rẹ̀ sílẹ̀. Adájọ́ sún ìgbẹ́jọ́ síwájú sí di ọjọ́ 24 oṣù kẹrin ọdún yìí. Lórí ọ̀rọ̀ náà, àjọ lawma láwọn kò ní gbà pé káwọn ọbàyéjẹ́ ẹ̀dá kan máa dá ìdọ̀tí sílẹ̀ káàkiri mọ́, pé ẹni tọ́wọ́ bá tẹ̀ á kábàámọ̀ fún ohun tó ṣe ni. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.